ikú làǹpamádà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. Ọba wọ̀lú má tẹ̀mọ́dé o ọmọ Balógun ọmọ wẹ́rò wà o. Ọlọ́run fẹ́mi náà rí akànbí dodo Balógun ọmọ. Ọba wọ̀lú má tẹ̀mọ́dé o ọmọ Balógun ọmọ wẹ́rò wà o. Ọlọ́run fẹ́mi náà rí akànbí dodo Balógun ọmọ wẹ́rò wà o. Ìjìnlẹ̀ àìdínòbù ìgbà yìí lọ́la ọmọ wẹ́rò wà o. Ìgbà yìí lọ́la bódélé gòkìlé ọmọ wẹ́rò wà o. Ìdòwú bódọ́rùn kò kí wọn lọ́rùn ọmọ wẹ́rò wà o. Mi ò lè pé kó má jọkun mi lè pé kó má jẹ kó lò láyé ọmọ wẹ́rò wà o. Ọlọ́run fẹ́mi rèé o dòdò Balógun ọmọ wẹ́rò dà o. Mo ń wẹ́ni mi láti jọ́ mi jọ́ o ẹ fi fèrè pé o. Mo wẹ́ni mi látọdún mẹ́tàlá o ẹ fi fèrè pé o bóyá ó wà níbi ìdó bóyá ó wà níbi ìdó bóyá wà jálùbá ẹ fi fèrè pé o. Wọ́n wá ẹni mi Ìdòwú láti ìjọ́mìjọ́ o ẹbí fèrè pé o. Wọ́n wá ẹni mi Ìdòwú ìgbà yìí lọ́la ẹbí fèrè pé o. Bóyá ó wà ní mòbìdó bóyá ó wà ní mòbìdó bóyá ó wà jálùbá ẹbí fèrè pé o. Ìdòwú òwe nílé rẹ̀ o ẹyẹ ilé mẹ́kú ẹ̀ elílé rẹ̀ o elílé rẹ̀ o Ìdòwú alátúnṣe ìṣẹ̀lẹ̀ rẹ̀ o ìwòyí àná ló jàkàrà bí ọgọ́fà ẹyẹ. Ìdòwú ní pé o àwọn wà á rí o. Èkó pàdé ní òye ìyè abẹ́rẹ́ ti kú. Èkó pàdé ní ìyè abẹ́rẹ́ lọ́rùn. Èkó bá kọ̀ọ̀kan omi àgọ́ dànù. Ìdòwú ṣàgbé ló láró ṣàlùkò ló lóṣù. Ó ṣe yeye ẹlòmí lókù o. Àgbéyẹyẹ àgbẹ̀fẹ́. Àgbéyẹyẹ àgbẹ̀fẹ́ o. Ó ṣe yeye ẹlòmí lókù o. Àgbéyẹyẹ àgbẹ̀fẹ́. Àgbéyẹyẹ àgbẹ̀fẹ́ o. Ìlú Ìbàdàn. Orí Àjàrò. Ẹni Ìbàdàn Àdàdàn. Orí Àjàrò. Ìgbà yìí lọ́la. Orí Àjàrò. Ó sì kó ìgbà yìí lọ́la o. Orí Àjàrò. Ó sì kẹ́sàn-án kò dúpẹ́. Orí Àjàrò. Ó kú ìlédè Ìdòwú. Orí Àjàrò. Ó ṣe yeye ẹlòmí lókù o. Àgbéyẹyẹ wàjákẹ́. Àgbéyẹyẹ wàjákẹ́. Olóńlá lẹ́ẹ̀dá. Olóńlá lẹ́ẹ̀dá.
ẹ̀yin jẹ́ ọgbọ́n mẹ́yẹ tẹ́ ò jẹ́ kó dàgbà o. Oró lálẹ́ dá. Lẹ́dá òhò. Oró lálẹ́ dá. Oró lálẹ́ dá. Oró lálẹ́ dá. Oró lálẹ́ dá. Ẹ̀yin jẹ́ ọgbọ́n mẹ́yẹ tẹ́ ò jẹ́ kó dàgbà o. Oró lálẹ́ dá. Ojú àánú alábàmí parí àbúrò tìtò òkú. Ojú àánú ikú nípa ẹ̀ ò lè wéréwé. Èdùmàrè oníṣe ní tẹ̀lé-tẹ̀lé ogún ìlédè ẹ̀gbọ́n rẹ̀. Oró lálẹ́ dá, oró lálẹ́ dá. Oró lálẹ́ dá, oró lálẹ́ dá. Ẹ̀yin tẹ́ ẹ fọmọ o, tẹ́ ò jẹ́ kó dàgbà o. Oró lálẹ́ dá, lẹ́dá o. Oró lálẹ́ dá, oró lálẹ́ dá. Oró lálẹ́ dá, oró lálẹ́ dá. Ẹ̀yin tẹ́ ẹ fọmọ o, tẹ́ ò jẹ́ kó dàgbà o. Olúwa àmín bẹ́ẹ̀ ni kò rí ajídébẹ́ ló ọ̀rọ̀ náà iye àìlópin nínú ara mo ṣàkólọ́dọ̀ rẹ alálẹ́ ni mo súnmọ́lé iye àìlópin Ìdòwú ògbó gbogbo ẹbí rẹ̀ o gbogbo ẹbí rẹ̀ kò ì mọ̀. Alátúnṣe gbogbo ẹbí rẹ̀ o gbogbo ẹbí rẹ̀ kò ì mọ̀. Ẹja ńlá lọ lómi gbogbo ẹbí rẹ̀ kò ì mọ̀. Ẹja ńlá lọ lómi gbogbo ẹbí rẹ̀ kò ì mọ̀. Gbogbo ẹja ńlá lọ lómi gbogbo ẹbí rẹ̀ kò ì mọ̀. A ò lè lè lọ́jọ́ kan. Gbogbo wa là ó lọ láyé. Gbogbo wa gbogbo wa láti dágbádá ìlú ọdún jìnnà síra ìlú ilẹ̀ ọ̀la ẹni rí lọ nílẹ̀ iná ojú dojú àlá ká tó rí màmá wa máa kílé o máa kílé o máa kílé o máa kílé o ẹni tí kú lẹ̀ nílẹ̀ máa kílé o máa kílé o máa kílé o máa kílé o. Mágílé o, mágílé o, mágílé o, mágílé o, ẹni tí kú bẹ̀ nílẹ̀ mágílé o. Mágílé o, mágílé o, mágílé o, mágílé o, ẹni tí kú bẹ̀ nílẹ̀ mágílé o. Ọ̀run lẹja ti wá sáyé dé ìṣòro ọmọ ènìyàn. Ọ̀run lẹja ti wá sáyé. Ọ̀run lẹja ti wá sáyé dé ìṣòro ọmọ ènìyàn. Ọ̀run lẹja ti wá sáyé. Bóyá ilé ló lọ tàràrà o, ilé ló lọ tàràrà o. Ọ̀run ilé o, ilé ló lọ tàràrà o. Ilé ló lọ tàràrà o, ilé ló lọ tàràrà o. Ọ̀run ilé o, ilé ló lọ tàràrà o. Ilé ló lọ tàràrà o, ilé ló lọ tàràrà o. Ilé ló lọ tàràrà o, ilé ló lọ tàràrà o. Ilé ló lọ tàràrà o, ilé ló lọ tàràrà o. Ọ̀pẹ̀pẹ̀ ìní là ó fà pẹ́pẹ́ tayò. Ìní là ó fà pẹ́pẹ́ tayò.
gbàgbé wulé wulé o ká má má ràjò gbé tájò aláwọ̀ nípa wulé o ká má gbàgbé wulé wulé o ká má ràjò gbé tájò ọ̀pẹ̀pẹ̀ ìdí làwọn bá pẹ́pẹ́ tayò 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 ìdí làwọn bá pẹ́pẹ́ tayò. Ìyá yìí méjì o kúrú lédè sísá rẹ ìdòwú gbogbo kó lélẹ́ kí o nílé kó dọ́run tó wọ̀n lọ́rùn kó lè kó bá jọ kó bẹ́ẹ̀ pé kó má ti kò lóru. Gbogbo ní tìyàtà o wọ́n ṣe dédé lẹ́yìn rẹ̀. Àwọn ló má jẹ́ lòlò máa lókun kó jẹ́ lédè lẹ́yìn rẹ̀. Ikú pàbílì àbílì ti kú ikú pàbílì àbílì ọmọ alákejì ìdòwú gbogbo. Bóyá ìdòwú ẹ bá mi má fi ìdòwú gbogbo ìdòwú. Ìyá ìbejì ẹ bá mi má fi ìdòwú gbogbo. Alátúnṣe ìgbà yìí lọ́la. Alátúnṣe ìgbà yìí lọ́la. Ikú pàpọ̀ pàmò ní ilẹ̀ sílẹ̀. Ẹ bá mi má gbé ìdòwú gbogbo. 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 Ẹ má gbé ìdòwú gbogbo. Ìdòwú ti kú, ìdòwú ti lọ o. Ojú àánú, kú ìlédè. Ìdòwú ti kú, ìdòwú ti lọ o. Ó dá ìmọ̀kò ó dojú àlà owó ti lọ o. Ìdòwú ti kú, ìdòwú ti lọ o. Ìdòwú ti kú, ìdòwú ti lọ o. Ó dá ìmọ̀kò ó dojú àlà owó ti lọ o. Ìdòwú ti kú, ìdòwú ti lọ o. Alúgbórí ọjọ́ ọ̀sán òde mo gba information o lílo wa ìṣẹ̀lẹ̀ lọ́nà oṣù tù. April 20 ìyá 2010 mo gba information o lílo wa ìṣẹ̀lẹ̀ lọ́nà oṣù tù. Bí àlá lórí bí àlá lórí. Yéèrè lórí, yéèrè lórí. Yéèrè ló jẹ́ lójú mi o, lọ́jọ́ tí mo gbọ́. Yéèrè ló jẹ́ lójú mi o, lọ́jọ́ tí mo gbọ́. Ebèrú ti dára ilẹ̀ o. April 20, 2010 gbogbo information o. Nínú àìṣẹ̀lẹ̀ lọ́nà oṣù tù. April 20, ìyá 2010 gbogbo information o. Nínú àìṣẹ̀lẹ̀ lọ́nà oṣù tù o. Béèrè lórí, béèrè lórí. Bí àlá ló jẹ́, bí àlá ló jẹ́. Bí àlá ló jẹ́ lójú mi o, lọ́jọ́ tí mo gbọ́. Bí àlá ló jẹ́ lójú mi, bébí òun ti dára ilẹ̀ o. Àjàláyé dìde kúrò. Àjàláyé dìde gbogbo olúwayé tó rẹ ni o. Àjàláyé dìde olúwayé tó rẹ ni o. Olúwo nípa ẹ. Olúwayé tó rẹ ni o. Olúwayé tó rẹ ni o. Ojú oró sí ilé kèémí. Odò sí bàtà sí ilé kèémí. Ará àdúgbò yìí ẹkú àlejò wa. Odò ojú oró sí ilé kèémí. Odò sí bàtà sí ilé kèémí. Ará àdúgbò yìí. Tá a bá dóde tá ò bá ṣeré. Tá a bá dóde tá ò bá ṣeré.
olóògùn ni bàbá wa yóò bá wa wí nílé. bàbá lóde bá ò bá ṣeré bàbá lóde tá ò bá ṣeré olóògùn ni bàbá wa yóò bá wa wí. bàbá lóde tá ò bá ṣeré olóògùn ni bàbá wa yóò bá wa lọ. bàbá lóde bá ò bá ṣeré bàbá lóde bá ò bá ṣeré olóògùn ni bàbá wa yóò bá wa wí. àwa ló máa ro ara wa àwa ló máa ro 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 àwa ló máa ro. kúlẹ̀ ẹ̀ẹ́dẹ́yà òjò pẹ́lẹ́ rí náà yà. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching.